àwọn ló tún gbòde. obìnrin tẹ́ pàdé lójú títì tàbí inú bọ́ọ̀sì ó dọjọ́ kan ló wá sílé rẹ̀ nítorí pé ó jẹ́ bachelor a mọ̀ọ́mọ̀ fi báàgì rẹ̀ lẹ̀ because ó mọ̀ pé òun padà bọ̀ a ṣe bí ẹni pé gbàgbé tó bá di ọjọ́ 2 sí 3 ní ọkàn dédé sọ pé òun dé a wá jókòó tí ọ títí di àsìkò tí ò ní rí bọ́ọ̀sì padà lọlé ìwọ náà wàá rò pé o ti rí nǹkan ọ̀fẹ́ kòkòrò àjọfẹ́ inú rẹ̀ máa dùn pé èní ìyàrò bẹ́ẹ̀ ni láìmọ̀ pé ohun tó tẹ̀bàdì tí ń bọ̀ wá ní kọlọ́fín now ìgbà tá a bá rí nǹkan bẹ́ẹ̀ àwádìí obìnrin lè dé tó sọ pé òun lọ tètè pé lágbájá bọ́ọ̀sì last bọ́ọ̀sì ti fẹ́ máa lọ yá kí ni mọ́mí ó máa wí kí ni dájú tó bá wá dá ọlọ́run pé má gbàgbé dájú ò ní sọ̀rọ̀ mọ́mí ò ní sọ̀rọ̀ tó bá rò pé ò níyàwó ẹ̀dẹ́ ló ní o kì í ṣọ́nà o obìnrin tí ò bá lè bẹ̀rù òbí tí ò lè bẹ̀rù ẹ bóyá ẹ̀gbọ́n rẹ̀ ló wà lọ́dọ̀ rẹ̀ bóyá tí ò sẹ́nì kankan tó ní bẹ̀rù tó sì lè súnlé rẹ̀ mọ́jú tí wọn ọkùnrin náà sì rò pé orí ìfà dẹ́ndẹ́ ló gbé àwọn nǹkan wọ̀nyí ti wá wà nínú pé bí mo ṣe rí pọ́rọ́ ló bọ́ sí mi lọ́wọ́ pọ́rọ́ náà ló yọ ó wá mú kí ọ̀gọ̀rọ̀ pọ̀lọpọ̀ àwọn tí ó ti níyàwó tí ó rí tó wá kọ wọn lóminú pé nǹkan tójú mi rí nípa alágbájá obìnrin no go area bó ṣe wà lọ́kùnrin bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin ewu tó wá wà ń bẹ̀ ni wípé bóyá obìnrin ni ọ́ tó ń gbọ́ ètò yìí ṣe ní kó farabalẹ̀ ọ̀gọ̀rọ̀ pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé ó ti rí ìyà nínú ilé ọkùnrin tó sì wá pinnu wípé láyé àlàáfíà táyọ̀ fóun kọkùnrin kankan rárá kó máa ṣe tẹ̀ kó máa ṣe tóun ewu máa wà ń bẹ̀ nípa pé tí wọ́n bá sì wà ní ipò àti ní ọkọ tàbí láti ní aya ìdánwò a máa dé ìdí ni wípé Ọlọ́run ṣe ẹ̀dá wa kì í ṣe láti lè bímọ nìkan ìbálòpọ̀ láàrin obìnrin àti ọkùnrin ìfẹ́ Ọlọ́run ni now tí obìnrin torí pé ó ti rí ìṣòro láàrin ìgbéyàwó kan ló wá sọ pé òun ti ẹ̀fẹ́ ọkùnrin mọ́ tí irú ẹni bẹ́ẹ̀ kó tó lè la kí ìfẹ́ rẹ̀ ó tó gbòòrò sí ọkùnrin míì ó máa ń pẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ tí ó bá di pé ó dá àwọn ará ilé sọ fún ò lè dédé wà báyìí tí ẹ̀wẹ́ nìkan tó bá wá wẹ́ nìkan ṣe rí ìyà tí ò fi jẹ ọkọ àkọ́kọ́ eléyìí tó nífẹ̀ẹ́ rẹ̀ ni ó fi jẹ ọkọ àkọ́kọ́ torí pé ó ń nà tó ń béèrè kíní á wá sọ pé tọ̀ tẹ́lẹ̀ yìí tíyẹn bá sì wá sọ pé tọ̀ ẹ̀dá no ṣe tiẹ̀ kémi ó ṣe tèmi torí pé a máa bẹ̀rù pé ohun tí lágbájá ṣe fún mi ò ní jẹ́ kó wáyé láyé. ẹ ṣé olóòtú ẹ̀yin bàbá wa dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìmọ̀ràn tẹ́ gbọ́ alẹ́ ní nípa ọ̀rọ̀ ìgbéyàwó ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nísìnyí pé ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin ètò ìgbéyàwó ní ìtọ́sọ́nà ẹ̀sìn mùsùlùmí àti ti kìrìsìtẹ́nì ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì mo fẹ́ kẹ́ là wá lóye lórí ọ̀rọ̀ yìí. ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin ìgbéyàwó kìrìsìtẹ́nì tàbí ti mùsùlùmí tí kìrìsìtẹ́nì ó bá ṣe ìgbéyàwó obìnrin ni ó fẹ́ tí mùsùlùmí náà ó bá sì ṣe ìgbéyàwó obìnrin náà ni wọ́n fẹ́ àbí níwọ̀n ìgbà tí ìgbéyàwó bá wà gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin ìṣòro ìgbéyàwó kò kẹ̀ẹ̀sì ìṣòro tó ń bẹ láàrin ìgbéyàwó kò kàn tẹ̀sí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ tá ò bá ṣe é tí aláìgbàgbọ́ bá ṣe tiẹ̀ ìdílé wọn ó dáa ju tiwa lọ ṣòye báyìí ó ṣe ti ṣọ́ọ̀ṣì dé ìwà rẹ̀ burú ti jí sáyẹn ti lágbájá lọ
ìyàwó rẹ̀ ló ń lù lálùbami, ojú rẹ̀ síbò, wọ́n ní kí ló ṣẹlẹ̀, olóhùn gbájúmọ́ gànà ni ó ló ń pa ìwọ ló lù. Tó bá sì wọ́n á rí bẹ́ẹ̀, bó pẹ́ bóyá ò bá ìjẹ́ pásítọ̀ ìjọ jù bẹ́ẹ̀ lọ kò kẹ́tẹ̀ sí. Bákan náà, obìnrin tó Olúwa fi fún ọ, Bíbélì wípé nínú ìwé Òwe ó ní ẹnikẹ́ni tí ó bá rí aya rere fẹ́, ó rí ojú rere Ọlọ́run. Ojú rere Ọlọ́run ló ní. Ẹnikẹ́ni tó bá níyàwó lọ́dẹ̀dẹ̀, oore ọ̀fẹ́ ló ní. Ìwọ náà dọ́kùnrin, ó gbéyàwó, ó di bàbá ọmọ, oore ọ̀fẹ́ ni àwọn kan ò ní. Ohun tó ní yẹn ṣe ní kó tọ́jú rẹ̀ dáadáa, torí pé kì í ṣe ẹ̀sìn ló fẹ́. Bó ti wà lé àtètèkọ́ ṣe ń bẹ ní ìsìn títí sí láéláé. Ṣé rí, nígbà tí mo bá fẹ́yàwó, ẹ̀sìn tí mo bá ní ni màá wá fi ìrẹ̀lẹ̀ sọ fún arábìnrin mi pé ẹ̀sìn tó yẹ ká máa sìn nìyí. Màá sì fi yé, torí pé yóò béèrè pé kí ni ìdí tó bá béèrè, màá lè ṣàlàyé bó ṣe yé mi pé ìdí báyìí tó fi jẹ́ ìsìn tí ó yẹ ká máa sìn nìyí. Tí a bá lè ṣàlàyé rẹ̀, a máa pín ìdílé sí méjì. Ìdí nìyí tí ọ̀gọ̀rọ̀ pọ̀lọpọ̀ ó ṣe é ṣe kí ìyàwó máa lọ sí mọ́ṣáláṣí tí ọkọ kó ti gba chọ́ọ̀chì lọ, tàbí kí ìyàwó àtàwọn ọmọ tó kóra wọn lọ sí chọ́ọ̀chì. Bàbá náà, ọkùnrin, ó ti gba mọ́ṣáláṣí lọ, wọ́n jọ máa pàdé nínú ilé. Ìṣòro tó wà ń bẹ ò ní wípé ṣé rí, láàárín àwọn méjèèjì, ìdílé méjèèjì, àwọn fúnra wọn ni wọ́n fẹ́ pín ìdílé ara wọn. Ṣùgbọ́n tí arábìnrin tó bá wá fi ìwà kún, ṣé yé yín o, aláàjì ni mo fẹ́, aláàjì ò ní kí n má lọ ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n oúnjẹ aláàjì mo ń fún, ohun tó ń fẹ́ mo ń ṣe, mi ò tàpá sí, mo bẹ̀rù rẹ̀, mo bọ̀wọ̀ rẹ̀, àwọn ọmọ rẹ̀ bọ̀wọ̀ rẹ̀, mo fi wà kún. Kò sí nǹkan tí aláàjì ó sọ pé òun ń wá bí ò ní sọ pé tọ̀ kí lòun tún ń wá. Lóòótọ́ arábìnrin ṣèbádùá ló lọ ń gbà bẹ́ẹ̀. Kò yẹ kí ẹ̀sìn fa ìdíwọ́ nínú ìgbéyàwó, torí nígbà tí ọ̀dọ́mọkùnrin àtọmọbìnrin tó ti ń fẹ́ ara wọn sí ọ̀nà ni obìnrin á ti mọ̀ wípé ọkùnrin mùsùlùmí ni o, ọkùnrin á ti mọ̀ pé kírísítẹ́nì ni o. Wọ́n á dẹ̀ ti máa bára wọn káàkiri láti lọ jọ́sìn, yálà mọ́ṣáláṣí ni o, yálà church ni o. Torí náà kò yẹ kí wọ́n wá ṣègbéyàwó tán tí ẹbí kìíní tó ti darapọ̀ mọ́ ẹbí kejì tó ti di ọ̀kan ṣoṣo, kó wá jẹ́ pé ẹ̀sìn ló fẹ́ fa ìdíwọ́. Ní ilẹ̀ Yorùbá, ní ìdílé kìíní kírísítẹ́nì wà ń bẹ̀, mùsùlùmí wà ń bẹ̀. Ní ìdílé kejì kírísítẹ́nì wà ń bẹ̀, mùsùlùmí wà ń bẹ̀. Ní ayé àwọn bàbá wa, ẹ̀sìn ò fa wàhálà nínú ẹbí. Nítorí náà kò yẹ kí ẹ̀sìn kó jẹ́ nǹkan tó máa fa wàhálà nínú ìgbéyàwó ní ìsinyìí. Àmín o. Ìbéèrè mi ó jọ mọ́ àfikún. Mo dẹ̀ fẹ́ sọ lórí nǹkan tí àwọn bàbá Alhaji Salami sọ pé nígbà ìwáṣẹ̀ à ń fi ẹ̀kọ́ ọ̀nà ti Ọlọ́run a fi ń tọ́ni láì yẹ ti àṣà abínibí kúrò. Ṣùgbọ́n nǹkan tí mo rí bí nǹkan ṣe ń yí padà, bá ṣe ń dàgbà, bí ayé ń yí padà, ni pé ìkọlù kọgbà ó ti wà láàrin méjèèjì. Ìdí èyí dẹ̀ ni nǹkan tó fà á tó fi jẹ́ pé nísìnyí ìgbéyàwó kò kí ń múlẹ̀ mọ́, kò kí ń múlẹ̀, kò kí ń pẹ́ túká. If I may put it that way. Nǹkan kéékèèké ló máa ń fa ìjà, ọkọ àtìyàwó ń jà lórí remote control. It could start from there. But nígbà tí nǹkan táwọn bàbá sọ pé a máa bá ń wa wáyàwó, why it may not be possible to go directly to that. But nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa ni pé tí ẹ gbà wá nímọ̀ràn bí
a ṣe lè máa tẹ̀síwájú nípa bó ṣe wà nígbà ìwáṣẹ̀ tó jẹ́ pé kò ní àwọn nǹkan kan tó ṣe kókó nípa yíyan ìyàwó especially fáwọn tó generation tó ń bọ̀ lẹ́yìn wa so wọ́n á lè dìímú á lè máa jẹ́ kí ètò ìgbéyàwó kó máa lárinrin kó dẹ̀ máa pẹ́ gẹ́gẹ́ bí tàwọn ará ìsíwájú nísìnyí tó jẹ́ pé kò sẹ́ni tó báyàn wáyàwó bẹ́ẹ̀ everything happens on Google or Facebook people meet everywhere we cannot stop it but at least gbà wá nímọ̀ràn ṣètò sọ sí lórí ẹ̀ ẹ ṣe gan. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún gbòde, Ayọ̀mídé, individual production, Ayọ̀mídé, àwọn ló lè ṣe o, Ayọ̀mídé, ìgbéyàwó ló fẹ́ ṣe, Ayọ̀mídé, ọmọ ló fẹ́ kó o, Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́wá ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé, Ayọ̀mídé, Adesmark production, Ayọ̀mídé, àwọn ló tún gbòde. Kí n tó straight come to your question bàbá wa lọ́wọ́ jẹ́kẹ́ mi wọ́n ogun wọ́n sọ kínní kan wọ́n clear rẹ̀ wípé torí pé nínú Al-Quran also in Quran 4 Surah An-Nisa verse 34 lọ́n sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa ọkọ lórí ilé aya ọ̀rọ̀ mi nínú ìfẹ́ ó pọ̀ tí ò jẹ́ débẹ̀ yẹn ṣùgbọ́n gbà bàbá wa ti wá clear àárín yẹn wípé àwọn mùsùlùmí wọn ò kó ṣe pé akọ ti kristẹni nínú gbogbo ẹ̀sìn Christian and Jew they were very very close to Islam débi pé àkọtara wa but torí pé ọkùnrin ló lórí ilé ó ṣeéṣe fún èmi tí mo jọkùnrin nínú mùsùlùmí nínú Islam pé kí n fẹ́ obìnrin tó bá fẹ́ràn mi tó gbé obìnrin yóò dá láì ní láti change religion rẹ̀ àtọ́ ẹ ti get me so but ọmọ wa ọkùnrin àìfẹ́ torí pé tọ́mọ wa obìnrin bá lọ fẹ́ ọkùnrin nínú Júù àbí nínú Christian ọ̀nà yẹn ni kó subject gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run bá ṣe sọ tí wọ́n bá lóun fẹ́ jẹlẹ́dẹ̀ ó gbọ́dọ̀ sí a mọ̀ pé gbogbo àmì ìkẹsì Christian ní jẹlẹ́dẹ̀ o a mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ wọ́n láti correct impression kan wípé mo sọ pé àwọn àṣà àbílẹ̀ pẹ̀lú Islam pẹ̀lú religion kò ní àtakò ní tí mo mì ní pé mo ṣe àfiyẹ́ wípé tí a bá rí àṣà tí ẹ̀sìn kọ̀ ẹ̀sìn náà ò ní kọ àṣà náà bí ọba fẹ́ sí ìyàwó sí àná ó kóbi wá wọn kó kíní wá even in churches mi ìrùkàn gbà yẹn láàyè ẹ máa kóbi wá kí ni oyin ní í ṣe pẹ̀lú marriage no ẹnu tí wọ́n bá fi kún tí wọ́n bá fi advice wọn ó go away a ti sọ fún wa pé ọkùnrin yìí fẹ́ ìyá ìyàwó ẹ̀ sẹ́mọ̀ a ti sọ fún pé ọkùnrin yìí fẹ́ ẹ̀gbọ́n àbí àbúrò ìyàwó ẹ̀ tó jóbìnrin gbogbo yẹn ó gbọ́dọ̀ ti click ó ti clear àárín kò gbọ́dọ̀ sí kọ́nù kọ́họ mo dẹ̀ rò pé inú ìbílẹ̀ náà wọn ò ní sọ pé kó fẹ́ àwòtán kó tún mú ọmọ rẹ̀ ibi tó ti lè ṣẹlẹ̀ ni pé tí a gbọ́ pé nígbà tí àná Muhammad tó fi ọmọ rẹ̀ tó fi fún ọkọ tí ọmọ rẹ̀ yẹn kú ó wá fẹ́ràn arákùnrin náà bó ṣe treat ọmọ ẹ̀ ó wá fún ní ọmọ rẹ̀ míì tó jóbìnrin ìyẹn on conditions kọ́lọ́run ọba aláàánú jùlọ kó gbàdúrà wa láti wá straight answer to your question ni pé tí ẹ bá ṣe àkíyèsí ọ̀rọ̀ bàbá wa ìbéèrè yìí gan ti wà very very properly addressed tí a take care rẹ̀ wípé n tí máa ń fà tí wàhálà fi máa ń wà láàrin ìgbéyàwó òun ni pé àìdá láti ìdílé ọkọ àbí aya àbí láti ìwà ọkọ àbí aya kò sí tó a gbọ́dọ̀ rí pé àwa méjèèjì àwa compatible tó di pa àfẹ́ra wa kò ní sí wàhálà
wọ́n dẹ̀ ní àna búburú ló ṣòro ní ìyàwó búburú kò ṣòro láti fẹ́ kọ́lọ̀ ń dákun ó gà ìjọ wa. àwa Yorùbá ẹbí tó níran ni wa nígbà tí ọmọkùnrin àti ọmọbìnrin bá ń fẹ́ra wọn sọ́nà ọmọkùnrin á ti máa mú lọ ilé sìsítà ilé ẹ̀gbọ́n ilé àǹtí wọ́n á ti máa fi ojú kanra wọn bẹ́ẹ̀ náà ni ọmọkùnrin á ti máa tẹ̀lé arábìnrin rẹ̀ lọ sílé ìyá ẹ̀ sílé bàbá ẹ̀ tó wọn máa gba ẹ̀ǹkùlé wọlé a máa gba wájúlé jáde ní àsìkò yẹn wọ́n á ti mọ ìwà ara wọn wọ́n á ti mọ ẹ̀sìn ara wọn wọ́n á ti mọ̀ pé nílé ìyàwó ṣe là ń dọ̀bálẹ̀ kí àánú ẹni wọ́n á ti mọ̀ pé nílé ọkọ ẹsẹ̀ méjèèjì ni ìyàwó fi ń kúnlẹ̀ kì í ṣọ̀rọ̀ hi mom kì í ṣe pé kó pè ìyàkọ ẹ̀ ní Mrs. lágbájá àbí kó larúkọ ọmọ lórí nítorí náà tá a bá padà sí ẹ̀kọ́ tí àwọn bàbá wa ti kọ́ wa tí àwa ti sìn yí tó ti ń jábọ́ lọ́wọ́ wa díẹ̀díẹ̀ Ọlọ́run jẹ́ kó jábọ́ lọ́wọ́ wa ẹ jẹ́ ká padà sí orísun wa ká lọ tún ẹrù náà dì tá a bá wá dì tó ní kókó dáadáa tá a bá wá gbé jáde ẹ rí i pé kò sẹ́ni tó fẹ́ tú gbogbo ìgbéyàwó wa tá à ń ṣe ń sìn yìí torí Facebook èmi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn ti sìn yìí wọ́n mọ Facebook wọn pẹ́ láyé ìgbà tiwa tá a bá pàdé ní mọ́ṣáláṣí à á pàdé ní church à á pàdé ní school à á pàdé ní university a máa wá tẹ̀léra wa káàkiri ṣùgbọ́n nísìnyí nígbà tí ọmọkùnrin tó ní ọwọ́ méjì àti ẹsẹ̀ méjì tó ní kánpẹ́ dáadáa kí ló ń wá ìyàwó lórí Facebook fún. àwọn nǹkan kéékèèké tó máa mú kí ìgbéyàwó dàrú ó wọ́pọ̀ ó ṣeé ṣe ká mọ́ kíyèsí sàǹjẹ́ ìgbà pé ìgbéyàwó lè dàrú nítorí remote control tètè bá change channel yẹn mo fẹ́ gbọ́ news ìyàwó sọ pé à ń wo program lọ́wọ́ eastender ó sì sọ pé èmi mo ṣáà ní ra tẹlifíṣàn ìtàn bẹ̀rẹ̀ nìyẹn o àbíkọ́ èmi ló lórí ilé yìí àbí èmi ló lórí ilé yìí o àbí ibi tí wàhálà ti èyí tó bá máa subject inú wọn tóbìnrin ó bá subject pé tọ́ ìwọ ló lórí ilé àlà remote control mọ́lẹ̀ ìyẹn afọ́ká yánga hello so àwọn kankan wà tó jẹ́ pé àwa fúnra wa ta ní láti gbìyànjú láti fi ọwọ́ ara wa ọ̀rọ̀ àdúrà kọ́ leléyìí àwọn ohun kan wà tó jẹ́ pé Ọlọ́run ó ṣe ohun tó Ọlọ́run ó ṣe ìwé máa ń fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ yóò sì fi ìdí èrò ọkàn rẹ múlẹ̀ fi ọ̀nà ìtọ́ Ọlọ́run béèrè lọ́wọ́ Olúwa pé Olúwa arábìnrin yìí ó wù mí mo fẹ́ fẹ́ ìmọ̀ràn mi ní pé má tí fall in love kó o tó make an inquiry ṣé o yọ báyìí tó bá ti fall in love wàhálà dé ẹ̀tọ́ máa wá máa bá ọ lójú oorun pé I love you torí tọrùn òun ni ẹ wà máa rí ìrìn èké síra yín pé mo mà sí lálá o wọ́n ní báwo lè ṣe là ṣé ẹni mo kàn rí mọ̀ pé èmi àti ẹ náà adébì kan báyìí omi a fẹ́ kọjá oní olóbèlè yẹn bó ṣe gbé òbèlè mi àti ẹ wá wọnú ọkọ̀ yẹn ni a sì kọjá sódì kejì èyí tí ń ṣe àpẹẹrẹ pé èmi àti ẹ àjọ máa fẹ́ra ẹ̀tàn ẹjọ́ máa tanra yín ṣàpẹ́ nínú èdè tó ní oní calculation tó ní mathematics there is plus there is minus there is times hello àti subtraction àti fraction àfikún ní gbogbo yẹn ṣe rí ọkùnrin òun ní plus ọkùnrin ní plus ìdí nìyẹn ló jẹ́ pé tó bá ti dálẹ̀ tó dálẹ̀ plus multiply lóbìnrin ṣe tóbìnrin bá ti lè multiply yóò mú ọmọ wá tóbìnrin bá ti lè multiply nǹkan tó fúrúgbìn olómọ determine tó bá fún obìnrin lówó ọbẹ̀ tó fún lówó ẹran tó fún lówó ajá yóò mú ọbẹ̀ jáde tó bá fún obìnrin ní èébú yóò wá fún ọ ní ọ̀pọ̀
so you're right because multiplication ni wọ́n times table ni wọ́n they will times whatever you give ìwọ ló máa fà á tó bá lè sọ fún obìnrin tó gba létí lọ́jọ́ kan my friend máa retí ìgbà tí lẹ́ẹ̀mejì àtẹ̀ẹ́kan ná torí pé o ti dánwò lẹ́ẹ̀kan tí wọ́n ní láti sọ di púpọ̀ Olúwa ṣe ṣẹ̀dá wọn nìyẹn tó bá sì wọ́n á fi ọkàn tán wọn tó sì lè sọ pé arábìnrin níjọ́ gbà pé arábìnrin rere ohun tó fi lé lọ́wọ́ yẹn ó lè fi kọ́lé fún ọ. mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wa bàbá wa pásítọ̀ Gabriel Adésínà Ìlọrí mo dúpẹ́ lọ́wọ́ Imam Alhaji Tajudeen Salami òṣùbà yín rèé o ẹ ṣé àdúpẹ́ o a máa rí yín bá o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará mi tẹ́ wà níjókòó ẹ kú kalẹ̀ ẹ kú ìjókòó ẹ kú àbáṣe ojú asúnra rí o ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ wà nílé mo kí yín òṣùbà yín rèé kànmọ́kànmọ́ ojú asúnra rí o lórí ètò Mọ̀gbèdé nígbàtí a ó ní àǹfààní àti jíròrò lórí àkànṣe mìíràn èmi ni olùdarí ètò náà Ọmọlára Caxton Martins ire o. Thank you very much. Èmi lè wí dọ́là bẹ́ẹ̀ bá ní ń sọ ọ́ mo máa lè sọ di tomorrow. Mọ̀gbèdé 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 o bàbá rere mo wí Mọ̀gbèdé 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 o bàbá rere kí lẹ wí Mọ̀gbèdé 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 o. Adesmark production àwọn ló tún gbòde individual production àwọn ló lè ṣe o ìgbéyàwó ló fẹ́ ṣe ọmọ ló fẹ́ kó o. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé Ayọ̀mídé Adesmark production àwọn ló tún.